mẹ́ta àwọn kan bẹ́ẹ̀ ní èyí ẹ̀sà ni wọ́n àpẹẹrẹ ẹ̀sà tọ́lọ̀ ń ṣe wọ́n kí wọ́n tó dé lọ́rọ̀ tí ń sọ̀rọ̀ wọn. Àkọ́kọ́ ẹni tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fún nínú Al-Qur'ani bí àwọn mẹ́rin nínú àwọn ànábì Ọlọ́run Yahya ń bẹnu wọn nínú àwọn ànábì Ọlọ́run Musa ń bẹnu wọn nínú àwọn ànábì Ọlọ́run Isa ń bẹnu wọn nínú àwọn ànábì Ọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sà ni wọ́n kí wọ́n tó dé lọ́lọ́run ti fi jẹ́ ẹ̀sà wọn rẹ̀ pé ọmọ ẹ̀sà ń bọ̀ parí lọ sọ́dọ̀ ànábì Yahya ní Suratul Maryam kí ni wí. Kàfáyà Ìsá dígìrù rahmati rabbika abúdáhù Zakariya. Ìsìnádà rabbahu nidā'an khafiyya. Qāla rabbi innī wahana al-'azmu minnī washta'ala ar-ra'su shayban wa lam akun min du'ā'ika rabbi shaqiyya. وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون. لا تقتلوه عسى àti kéde pé bí yóò bí ọkùnrin ni ọkùnrin ni òbí ọkùnrin ni wọn máa wó pápá ọbẹ̀ ya tí ó wúlò àti ká ti àdọ́pì ẹ̀ ká sọ ọ́dọ̀ máa wá. ọ̀hún láyé ṣòro. láyé ṣòro náà ni mo fẹ́ lò òun ló ṣe déédéé tí wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ kẹ́rẹ̀ kó tó dé kó wọ́n fi ọmọ àkàtì ọ̀pọ̀ láàrin rẹ̀ ẹ̀ka ní wọ́n sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ kó tó dé bàbá bọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ àmì Ìsá. ọ̀là rọ́bì. Àní yakunu li gulamu waqad balagani al-kibaru wa imra'ati aqirun qala kadhalika yaf'alu man yasha. Qala rabbi ij'al li ayatan qala ayatuka alla tukallima an-nasa thalathata ayyamin illa ramzan. Wazkur rabbaka kathiran wa sabbih bil-'ashiyyi wal-ibkari wa idh qalatil malaikatu ya kìbì kẹ́límà tí mìíràn sí olè máa sí. Ọlọ́run ní gbogbo àánú pẹ̀lú ọmọ ẹ̀mí ọlọ́run ọba àlùmọ̀sílù ẹjọ́ ọmọ fọwọ́ pààyàn dára tí ó máa sì wòsàn fún yẹn tí ó sì máa lọ. Ìsàbùnú máa rí àgbà. Ọmọ ìyá kìrìgbé tọ́lá fúnlọ́kọ̀ torí kọ́jẹ́sà kalẹ̀ tó wá sọ alẹ́ Muhammad alẹ́ Muhammad á lọ وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي اسمه Tọ́lá òun fi sọ yí pé ẹ̀sọ́ máa ń wọ̀. Èdè
dé anẹ́bí èdè kí ni sọ fún ayé bẹ́ẹ̀. Wàyísí kọ́lá yìí sọ́kùnrin mọ́ ní àyà bani Israila. Ìyá ni mo pè é ọmọ bani Israila. Inni rasulullahi ilaykum. Olùsọ̀rọ̀ àwọn bàbá jẹ́ ilé nínú ọ̀tọ̀ àmọ́ kò lè pè lẹ́rìí mi. Musaddiqan lima bayna yadayya mina at-tawrat. Ọwọ́ fún wọn dàbá di yí pé o. Mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad. Ẹgbẹ́ ìmọ̀ lẹ́yìn ni ó kọ tí ó sì máa jẹ́ nì ẹ̀sà ni wọ́n nínú èèyàn tí wọ́n èdè tọ́lọ̀ tí ń sọ fún náà wọn tí ń sọ̀rọ̀ wọn fún wa. Ẹgbẹ́ kan nínú ẹ̀sà nínú èèyàn ó wá kó ẹ̀sà nínú ẹ̀dọ̀ ọlọ́run táyé mọ́. Ẹ̀sà ni alẹ́ ẹ̀ní mọ̀ pípẹ́sà ni àìní dàmú pẹ́sà ni ní máa fẹ́ kí wọ́n fún wọn kú yẹ̀yẹ́. Yọ̀bẹ̀ náà wọn àfa yọ̀bẹ̀ ní wọ́n bí mi àmọ́ kọ̀ hàn. Wọ́n máa fi kú yẹ̀yẹ́. Kódà wọ́n ṣẹlẹ̀ táwọn ànẹ́bí ọlọ́run lọ sí Ṣúráàbù ló jẹ́ àyà kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Wa ma ya'tihim min rasulin illa kanu bihi yastahzi'un. Wa ma ya'tihim min rasulin illa kanu bihi yastahzi'un. Ìjọba tí wọ́n ti kú yẹ̀yẹ́. Fún àwọn ọ̀dà mà. Wọ́n máa ń lọ́jọ́ wọn máa fi ṣe ẹ̀yẹ àìmáhùn náà ló jẹ́ kí wọ́n máa sọ pé ànábì wúdù kíkó mú bọ̀ yìí. Tọ́ba lọ sí Ṣúráàbù wúdù kọ ayà sí kàràkàrà 65. فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب. Wọ́n máa ń bẹnu ọbẹ̀ tí wọ́n ní mà. Àìní mà wá ní àwọn ẹ̀sà ní pọ̀. Àwọn tó hàn bẹnu wọn, àwọn tí ó hàn bẹnu wọn. Àìmọ̀ wá ní nípa tí wọ́n fún ọ̀sẹ̀ ẹ̀yẹ. Àìmọ̀ ìmọ̀ ohun ló bí kíra àwọn ànábì kọ̀ọ̀kan. Nígbà àwọn ọmọ wọn tí wọ́n ti wá bàjẹ́ tí wọ́n fẹ́ pa wọ́n ọlọ́run kò dá wọn. Kò ṣe jíra wọn ò dá mọ̀. Ẹ̀sà tó lọ́hùn ṣe wá nì. Bẹ́ẹ̀ wá ní ìlú kọ̀ọ̀kan. Nínú tá a wà yìí, ìlú kọ̀ọ̀kan tá a máa ń ka àwọn àfáà tẹ́bà pé Mọ̀lánà Ṣékì Ádám ọ̀yá máa tààlà ánìhùn tí wọ́n á ṣe dáadáa fáwọn ẹ̀yọ́ ọlọ́run wọ́n ṣe dáadáa fáwọn àfáà tí wọ́n kọ tíra tí wọ́n á kó kọ gbogbo wọn sí. Ó ní ibi ẹnu àwọn èèyàn máa ń dé bí a bá ti kà àfáà ìdílé ló kan àfáà tánu. Bẹ́ẹ̀ sì ni aṣọ náà wọ́n bá ní bí wọ́n bá ti pọ̀. Ó sọ bẹ́ẹ̀ fún ànábì ní àpé mímú. منهم من قصصناهم عليك Bàbá mi lẹ́nu wọn tí wọ́n pàtà wọn fún ọ. ومنهم من لم نقصصهم عليك Wọ́n ní lẹ́nu wọn tí ìdí ẹ̀mẹ́nu bọ̀wọ̀ wọn náà wà lẹ́nu yóò. وكلم الله موسى تكليما. Wọ́n ní Kàlámà Allahu Musa taklima. Àmọ́ mo bá Musa sọ̀rọ̀. Wọ́n ṣiṣẹ́ tẹ́ ìlú màá wọn bí ànábì Idris. Ó ti fẹ́ wọn mọ́. Ìfọwọ́jọ́ náà wọ́n sọ bá ànábì ní tètè fọ̀rọ̀ Idris nílẹ̀. واذكر بذكر Àgbáni máa sọ̀kọ̀ mọ́ra wọn ní Trọ́sì aláàbí ọkọ̀ ìgbẹ́ni Trọ́sì aláàbí ọkọ̀ ẹ̀rọ. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى وجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد يفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى. Sùúrùfì ìwúlá, sùúrùfì Ibrahima Musa. Àti sùúrùfì Ibrahima àti sùúrùfì Musa, àwọn àbá àti ilẹ̀ fún wa, àdíjì ìfilẹ̀ nípa pé sùúrùfì ti dáúkà táàkì mú. Sùúrùfì àlẹ́bìyàwó táàkì mú. Wọ́n sì dápọ̀ rẹ̀. Ọlọ́run ní ẹnu ọ̀bá ní dákùnbà dápọ̀ rẹ̀ pé wà sí kúrú. Fílíkítà bí ìrírí ìsọ̀ ìnáwó láti ìdí
òun náà níṣẹ́. إنه كان صديقا نبيا صديقا نبيا. ìka mẹ́rin lọ́wọ́ fi kílẹ̀ ànábì Idris táyọ̀ nígbà nítorí àkókò. ìtọ́sùn wa máa bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ wá ní àyè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní ìlú kọ̀ọ̀kan mo sọ níwájú kan ló ní ìyí pé ìlú etí fún gbogbo kan gbogbo rànkúmí tó wà láyé èwo ni ẹsẹ̀ tọ́lọ́wọ̀ ìwò dáadáa nínú ẹ̀kọ́ ṣe tọ́lọ́wọ̀ náà lọ́dà kó rànkúmí àmọ́ ìsàfihì rànkúmí ànábì sáyù sọ́dọ̀ rẹ̀ pé á sì yí. Lábàtúláì sàrúwá. ó ti fún rànkúmí yẹn lórí sáráfù lákòótò náà lọ́ọ́ ló pè bẹ́ẹ̀. gbogbo ilẹ̀ gbogbo ilé èwo ni ọ̀jẹ́ tó lọ́hùn. àmọ́ tó sọ pé fọ̀lẹ̀ áàbùdù Rọ́bà àtàlẹ̀ bẹ́ẹ̀tì. ó ti fún mọ́sálásí lápẹ̀lẹ́. nílẹ̀ mọ̀sáì gbogbo àwọn ànábì ọlọ́run pé gbogbo àṣàbà bí wọ́n ṣe tó nì àwọn àfáà yóò yé wa yí pé wọ́n tẹ gbogbo ni wọ́n tóbi ẹni ọ̀la ni wọ́n ẹni yìí ni wọ́n àmọ́ kò séyìí tó náà dáko náà kó àná látòkè délẹ̀. sẹ́dù nìkan lọ́dà kan nínú àwọn sáadé gbàgbọ́ àníṣe tó wọ́n lọ́wọ́ dáko sáadé kan ní ọ̀jẹ́ ní ó kò lérí ọ̀rọ̀ àbúbákì ọlọ́wọ́ ọ̀dàkọ̀ ìmọ̀lẹ̀ ó ní ìsáyí. ìlànà ìṣòro. sẹ́yìn ọ̀bẹ rọrùn. ìṣẹ́kùlù ní sọ ibi yìí dáadáa ní ìyàlá àmàlà. ìṣẹ́kùlù ní sọ ibi yìí dáadáa. إن الله معنا فأنزل الله سكينته عليه ànábì ní sọ àbúbákìrì ní ànábì ọlọ́run máa ń jẹ́ ànábì ní ọlọ́run máa ń jẹ́ ọ̀nà àbúbákìrì àyà àbúbákìrì wá ń já ọlọ́run wá ní bàtà ànábì ń sọ fún àbúbákìrì bí àbúbákìrì sọ fún ànábì yìí pé sáyé ẹ̀sìn lẹ́yìn ìsìláyé àlẹ́sìn àwọn àbá alẹ́lẹ́ yìí ẹ̀dẹ̀ tó sábà wáyé àbákìrì kọ̀ọ̀kan lámẹ́rẹ́ àwọn àbá níbẹ̀ wọ́n ní àbúbákìrì ni àmọ́ sẹ́ẹ̀bù ọjà yìí láwọn ọlọ́wọ́ bàbá yìí nínú àlùkò àárín gbẹlẹgbẹ ètò ìfìkọ́lá ìjọra fún un bẹ́ẹ̀ ni kí ló fún Kúdùsì yìí kí ló fún lágbára tí Kúdùsì fi ju gbogbo ayé lọ tó fi jẹ́ lọ àbàmì ìkẹyọ̀ ọ̀fẹ́ náà ni ètò fún ní agbára ní yígbó sùpánì lẹ́yìn àṣìláàbí àkúrì ilẹ̀ ìlàfínà mọ́sí ní alábì ilẹ̀ mọ́sí ní alábì wọlé sí báàkìnà àdẹ́gì bárakìnà àwòráwò àwọn àbá wa pèsè kí ni bárakìnà àwòráwò yẹn wọn náà ànábì Ọlọ́run jáde nílẹ̀ pípọ̀ àwọn ànábì Ọlọ́run sì sùn bẹ̀ pípọ̀ òní bárakìnà àwòráwò Ọlọ́run ti sọ yìí pé wá lọ fíṣítì wọn wá lọ bẹ̀ wọ́n wò kó o tún rí inú àmì wa gbogbo òlú táwọn àfa ńláńlá bá ti wá jáde èyí ń ló gbọ́ láwù lúni lọ. Àwọn ànábì Ọlọ́run ṣe sun Kúdùsì tí wọ́n jáde ní Kúdùsì tó ẹgbẹ́ òun lọ fún ní Kúdùsì lọ́lá ní gbogbo òlú lọ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe rọ ní yìí. Àwọn àgbà sùnú ìdíbọ̀ àwọn adé Ọlọ́run sùn bẹ̀ ń bẹnu wọn tíṣẹ̀ rẹ̀ hàn ń bẹnu wọn tíṣẹ̀ rẹ̀ hàn tó lè pé tíṣẹ̀ rẹ̀ hàn òun ni tèmi tó àwọn ti mí. Ó ti hàn. Àwọn àgbẹ̀ǹdẹ̀ wọn ti sacrifice fúlù yìí kò sí tọ́ka àwọn ọ̀fẹ́ bá gẹ́gẹ́ lọ́dọ̀ lọ́wọ́ wọ̀ òwòye wọ̀ owó wọ̀ wà nǹkan. Nífẹ̀ẹ́ ti wọn pé Ìlọrin yìí ló gbà tí ayé bá ń jẹ́ ayé ìmọ̀lẹ̀ gbọdọ̀ tán bẹ́ẹ̀. Ọ̀tá iṣẹ́ tí wọ́n táwọn ṣe nù. Ìjáde àwọn ẹni Ọlọ́run nílùú yìí pípọ̀ àti sísun wọn tí wọ́n sùn sílẹ̀ bí bàbá kábíyèsí ọ̀kẹ́rẹ́ jọ lẹ́gbẹ̀ẹ́ pé àwọn máa ń dúbà àwọn alálẹ̀ àwọn ọ̀gá alálẹ̀ lọ yìí. Lẹ́yìn tó ọ̀gá fi ọ̀kan nínú wọn tó ọ̀gá
máa fi bó ṣe tó hàn lójú oorun. Ọ̀gá àwọn oníjẹ wọ́n máa lọ́nà àṣùfì kí ó sọ̀rọ̀ ṣùfì. Àgbàlagbà kẹ́mẹ́ bàbá àbàtúrò ọlọ́mọsà yá fi wọn. Agbára sí àgbà ti jẹ́ káàdì ọlọ́run yá fi wọn. Àtọ́mọ atọ́gbà fáwọn ajánásì tàná. Ẹ̀rẹ́kẹ́ lọ bá wọn kò lójútùú ayé ẹ̀kú lójú. Wọ́n lọ bá bí àfáàgbà bẹ́ẹ̀ sánú mi. Ẹ má wò mí báyìí. Bàbá wa bí akẹ́sí wọ́n bá fi lọ́wọ́ tó ń kún ọmọ lọ́gbẹ́. Ṣé báyìí. Nígbà tí ó délé tí ó sùn, bàbá lọ́ra pẹ̀rẹ̀ ọwọ́ sùn. Nígbà tí ẹni yóò sùn, kí ló rí? Olóhùn wa ráwọn àgbàlagbà. Bí wọ́n ti máa tó tẹ̀lé ra wọn nílẹ̀ ẹ̀hún bíbá tí wọ́n ń lò òde wòlímà. Àwọn gbé ọlẹ́kẹ́ òun wá ń kí wọn. Òun wá ń kí bàbá lọ ọkọ̀ adájá. Ó gbé lọ́wọ́ ní olú àgbémbà. Òun wá ń kí wọn. Ó wá di mẹ́kìlì. Òun wá ń gbọ́n. Ọ̀rẹ́ ìtọ̀ ọ̀rẹ́ wọn tó wà lẹ́gbẹ̀ẹ́ náà tó ti wọ́n ní kí àwọn àti ó lè ní kí. Ó ní ẹsẹ̀ ó ní kí ló ṣe ọ́tò ní kí ó lẹ́sẹ̀ tó sẹ̀ ní. Òun kọ́ sẹ̀ ní. Ìyá tó bí wọn tọrọ lọ́wọ́ bàbá ìyá ìpé kó ti fún mi kọ̀ àìkó fẹ́ lómi kò ní tọ́ báyìí ti rí fídíò tí láti bàríkà. Ọba jí ẹni tó sàlàyé fún òkú. Ọba jí wọn ń gbà tó mú alọ́bọ́ bàbá Bàtúrè yá. Bàbá Bàtúrè ní kọ ọ̀sẹ̀ wọ́n ló gbá ayé wọn ọ̀sẹ̀ ìgbò fún wọn lọ. Àbíká bẹ̀rẹ̀ ń kọ́rọ̀ wọ yọ mú. Ọ̀kan kò sí láyé má. Ibi òun ọlọ́run sì so ìgbì ọ̀rọ̀ sí ọlọ́run òjú. Alẹ́ tí ó ní wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tó wá jẹ́ pé àwọn tó lè mú fásitì lẹ́nu wọn tẹ̀síìrì làwọn ṣe àwọn akọ̀ọ̀kan bẹ́ẹ̀ nù wọn àwọn tó wá pé ìrùpìtàn ni wọ́n bẹ́ẹ̀ nù wọn.